Orí Ọ̀fẹ́ TV lóde. Orí Ọ̀fẹ́ TV gbára tuntun yọ o. Pẹ̀lú Olúwa tó yàn dé ní ìkẹ́ o. Oníkẹ́ súnmọ́ bí. Oníkẹ́ wá kan fìdílé. Àjọgbádùn ètò yìí o. Aráyé súnmọ́ bí gbogbo ohun tuntun dé o. Ìkànnì Orí Ọ̀fẹ́ TV ló balẹ̀ kàsà. Ìkànnì tó mọ́lẹ̀ kedere tó káyé já. Níbi tá ti mọ rírì ìgbárùkù ti àwọn onírúurú aláṣeyẹ. Tá ó jùmọ̀ báwọn dáwọ́ dùnú dúpẹ́ lọ́wọ́ Elédùmarè fún ìgbésí ayé rere. Bákan náà ẹ̀wẹ̀, a máa nífẹ̀ẹ́ sí gbígbọ́ àwọn kọ́ńbọ́ọ̀kì ọ̀rọ̀ àti ìrírí lọ́lọ́kan ọ̀jọ̀kan. Àwọn àlejò wa yóò máa yànnàná bí wọ́n ti jàjà borí. Látàrí onírúurú ìdojúkọ tòun ti bí wọ́n ti daṣẹ́gun. Kò tán sórí àwọn aláṣeyẹ nìkan o. Pé ẹni wà láyé wà láàyè pẹ̀lú àlàáfíà tó péye. Ẹgbọ́n ṣe kò wá tọ́pẹ́ bí. Olúwatóyìn Adéníkẹ́ la tọ́kùn ètò. Ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín. Ó ti wà ní sẹpẹ́ lórí ìkànnì Orí Ọ̀fẹ́ TV. Bẹ́ẹ̀ ti mọ̀, àṣà, èdè, ìhùwàsí, ẹwà àti ìṣesí ọmọlúàbí ti abínibí ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún o. Ìkànnì Orí Ọ̀fẹ́ TV ó kárí ayé. Dédé ìwòyí ní gbogbo ibikíbi tẹ́ bá ti ní láǹfààní láti gbọ́ mi. Mo ní ẹ kúlé làkàrà alé. Mo kí yín, mo ní ẹ kúlé o. Mo kí yín káàbọ̀ sórí ìkànnì yín, ìkànnì wa, ìkànnì Orí Ọ̀fẹ́ television channel. Níbi tá ó ti máa láǹfààní láti mú àwọn ètò lọ́lọ́kan òjọ̀kan tó jẹ mọ́ ẹwà, èdè, àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá wá sí etí ìgbọ̀yín. Orúkọ mi ni Olúwatóyìn Adéníkẹ́. Lónìí, a ó máa lọ tààrà sínú ètò wa, ètò ìrírí làgbà. Ètò ìrírí làgbà. Mo ní àwọn àlejò pàtàkì kan lọ́dọ̀ mi lónìí tí ó máa fi hàn yín, tí sì máa fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú. Mo sì nígbàgbọ́ pé gbogbo wa pátá la máa rí ẹ̀kọ́ kan tàbí òmíràn kọ́ láti ara ohun tí àlejò wa máa bá wa sọ. Èyí tó wá dàbí rẹ̀ ni pé àlejò wa tó wà lọ́dọ̀ mi lónìí, mo ní inú dídùn láti sọ fún yín pé àwọn ni wọ́n jẹ́ ìyá tí ó bí èmi pàápàá sáyé. Ìkejì rẹ̀ tún ní pé Ọlọ́run ti wá fún wọn ní orí ọ̀fẹ́ láti dé ọmọ 100 ọdún tí àwọn olóyìnbó ń pè ní 80. So láti ṣe ayẹyẹ ọjọ́ ìbí wọn, láti kí wọn kú oríire, láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní àti orí ọ̀fẹ́ tí Ọlọ́run fi fún wọn, tí wọ́n fi wà láyé, tán wà láyé títí di ọjọ́ òní. Mo ní inú dídùn láti gbé wọn wá sórí ètò yìí, ká kí wọn, ká yẹ wọn sí, ká gẹ̀ wọn, kẹ́yìn ará ilé náà kẹ́ bá wọn ṣe ọdún ọjọ́ ìbí wọn. Àwọn àgbà máa ń sọ pé oore lóore ń tọ̀ lẹ́yìn. Bíbélì náà dẹ̀ tún sọ pé ẹnikẹ́ni tó bá ń yọ̀ ká máa bá wọn yọ̀, nítorí pé ayọ̀ yìí
ó máa sún kan gbogbo wa. Èyí ni àdúrà mi fún kálukú. Nítorí ìdí èyí, ẹ jẹ́ n mú wa tààrà lọ sọ́dọ̀ ìyá wa Elder Mrs. Eunice Bosede Ogunrinde. Màmá wa, a kí yín káàbọ̀ sórí ètò yìí. Ètò ìrírí làgbà láti ilé-iṣẹ́ tẹlifíṣọ̀n, ilé-iṣẹ́ amóhùnmáwòrán ti Oore Ọ̀fẹ́ TV channel. A ní inú dídùn láti gbà yín lálejò lónìí. Mo ti dárúkọ yín fún àwọn èèyàn wa nínú ilé, ṣùgbọ́n mo fẹ́ kẹ́yìn fúnra yín kẹ́ ṣàpèjúwe ara yín. Ẹ ṣeun màmá wa. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wo ìkànnì Oore Ọ̀fẹ́ yìí pé ẹ kú alẹ́ o, ẹ kú ajálẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ olóòtú, ẹ ṣeun. Orúkọ mi ni Elder Mrs. Eunice Bosede Ogunrinde ló ń bá yín sọ̀rọ̀. Ẹ kú alẹ́. Ẹ káàbọ̀ ìyá wa. Ẹ ṣeun. Ẹ ṣeun. Gẹ́gẹ́ bí a ti gbọ́, a ti mọ̀ pé orúkọ yín, ẹ ti sọ orúkọ yín fún wa. Ìyá wa, ẹ wá jẹ́ àwọn aráalé, wọ́n fẹ́ mọ pàtó ìlú tí ẹ ti wá. Mo dúpẹ́ olóòtú, ẹ ṣeun. Ìlú tí a bí mi ní ìlú Ìkàrẹ́ Àkókó tí ó wà ní Ondo State, Nàìjíríà. Mo dúpẹ́. Màmá wa, ṣé ǹjẹ́ ẹ lè sọ díẹ̀ fún wa nípa ìdílé tẹ́ ti jáde? Bóyá àwọn òbí tó bí yín, àbí nígbà èwe yín, àwọn nǹkan tí ẹ là kọjá kó tó di àkókò yìí. Ẹ ṣé olóòtú. Orúkọ àwọn òbí tó bí mi, orúkọ bàbá mi ni Elder General Joseph Baba Àgbà Owólabí ní ìlú Ìkàrẹ́, tó jẹ́ ọ̀kan gbòógì nínú ìjọ CAC ní gbogbo àgbáyé. Wọ́n tó fi jẹ́ Ọlọ́run nípè. Ìyá mi náà ni à ń pè ní Rachel Ọládépé Owólabí náà, tó ti fi ilẹ̀ bora bí aṣọ. So àwọn òbí mi ni wọ̀nyẹn. Ẹ ṣé olóòtú. Ẹ ṣeun ìyá wa, kọ́lọ́run kó dẹlẹ̀ fún àwọn èèyàn rẹ̀. Àmín Jésù. Àwa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí pé Ọlọ́run fún yín ní oore ọ̀fẹ́ láti pé ọmọ ọgọ́rin ọdún. Gẹ́gẹ́ bí ohun tí èmi ti mọ̀ tẹ́lẹ̀, a bí yín ní ọjọ́ 22 oṣù kẹwàá ọdún 1944. A dúpẹ́ lọ́wọ́ Olúwa lẹ́ẹ̀kan sí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba èyí tó fún yín ní àǹfààní láti pé 100 ọdún láyé. Àdúrà wa láti ìkànnì yìí sí ẹ̀yin màmá wa ní pé Ọlọ́run ọba tó ti mú yín pé 100 ọdún láyé, Ọlọ́run yìí á bẹ̀ wọ́n nínú àánú wọn, kán tún fún yín ní oore ọ̀fẹ́ sí láti pé 100 ọdún láyé, láti pé 100 ọdún láyé,
bí Kristi bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn. Bẹ́ẹ̀ a sì wá gbàdúrà fún àlàáfíà, ìlera pípé àti ọlá ohun ọlà tí kí Ọlọ́run kó bá wa fi kẹ́yìn, kọ́lọ́run bá wa fi ṣe ìkẹyìn, kágbà yín kó túbọ̀ dalẹ̀ sí. Ìyá wa, mo láyọ̀ láti jẹ́ kí ẹ mọ̀ pé tẹbítara yín káàkiri gbogbo àgbálá ayé ló ń bá yín yọ̀ fún ayẹyẹ ọjọ́ ìbí yín lónìí. Gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè lọ́kùnrin àti lóbìnrin ni wọ́n ń kí yín pé ẹ kú oríire. Pàápàá jùlọ olùdásílẹ̀ ìjọ yín, ìjọ CAC Power and Authority ní ìlú Ìbàdàn, wòlíì àti ajínrere Olúdáre Adédèjì, wọ́n ń kí yín, wọ́n sì ń gbàdúrà fún yín pé ẹ̀mí yín á ṣe púpọ̀ ẹ̀ láyé. Ó yá, ẹ jẹ́ a gbọ́ wọn. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ẹni tí ó ní gbogbo ipá àti gbogbo agbára lọ́run àti láyé, ẹni tó tọ́jú màmá wa láti ìpilẹ̀ṣẹ̀ ayé wọn, tó fún wọn ní orí ọ̀fẹ́ láti di àgbàlagbà títí dé 100 ọdún, èyí tí à ń ṣe àjọyọ̀ rẹ̀ lónìí. Kí ọ̀rọ̀ tó dayọ̀ ojú ti rí o, ṣùgbọ́n a kí Ọlọ́run ẹni tó fi ìrìn àjò náà rọ̀ wọ́n lọ́rùn, ẹni tó mú yín la aginjù já, ẹni tó kọ́ yín mọ̀ ọ́n ṣe, ẹni tó sọ ọ́ di orin ayọ̀ lónìí. Mo rántí orin kan tó ní òkìtì alágbára ń gùn tó mí hẹlẹ́, òun ni ọmọ Ọlọ́run gùn tó fi ayọ̀ wá dúpẹ́. A kí Ọlọ́run nínú ayé yín, a kí Ọlọ́run ẹni tó ní gbogbo ipá àti gbogbo agbára, a kí Ọlọ́run ẹni tó ràn yín lọ́wọ́ dé oríta yìí. Màmá, gbogbo ìjọ Ọlọ́run lápapọ̀ ló ń yin Ọlọ́run nítorí yín. Ó dàbí ọ̀rọ̀ Bíbélì tó pé èyí ni iṣẹ́ Olúwa, ó ṣe ìyanu ní ojú wa. Mo kí yín pé ẹ kú àjọyọ̀ ọjọ́ ìbí 100 ọdún. Ẹ jẹ́ ọ̀kan pàtàkì lára ìpìlẹ̀ ìjọ CAC Power and Authority ní ìlú Ìbàdàn. Mi ò lè gbàgbé akitiyan yín, ìlàkàkà àti ìnáwó àti ìnára nínú iṣẹ́ Ọlọ́run. Kí Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, ẹni tí ẹ ṣojú rẹ̀, màmá, kí ó máa ràn yín lọ́wọ́ sí i. Nínú àlàáfíà àti ìlera lẹ ó máa gbé gbogbo ọjọ́ ayé yín. Ìjọba ọ̀run kò ní bọ́ sọnù lọ́wọ́ yín, kò ní bọ́ sọnù lọ́wọ́ mi, kò ní bọ́ sọnù lọ́wọ́ gbogbo wa. Mo ṣe aṣojú gbogbo ìjọ Ọlọ́run láti kí yín pé ẹ kú ayọ̀ náà. Kí Olúwa Ọlọ́run kí ó túbọ̀ máa ràn yín lọ́wọ́ sí i. A kú àṣeyẹ, kí ẹ̀mí yín kó gùn fún wa màmá. God bless you. Happy birthday, mommy. Happy 80th birthday. Congratulations, ma. Ẹ kú oríire, ìyá olóríire. Mo dúpẹ́ pé ẹ ráàánú gbà. Mo dúpẹ́ pé Ọlọ́run fi yín sí ààyè yín. Mo dúpẹ́ pé ẹ̀dẹ̀ tó wà láyé. Mo dúpẹ́ pé torí pé àwọn tí ọlọ́bàràánú gbà lọ́lọ́run ń kàyé láti lè ṣòro ọjọ́ ìbí tẹ́ fẹ́ ṣe. Lórúkọ Jésù, ẹ ti ń bọ́ Ọlọ́run rìn, Ọlọ́run dẹ̀ ti wà pẹ̀lú yín. Ohun mi ò mọ̀ ẹ́ rí, Olúwa ní kọ́ sí yín. Lẹ́yìn tẹ́ bá ṣe 80, Olúwa bá fọ bíbọ̀ ẹ̀ sẹ́yìn, ẹ ṣe 90. Ẹ ò ní mọ̀gbà tẹ́ ẹ máa gòkè 90. Tó bá tún fa bíbọ̀ ẹ̀ sẹ́yìn, ẹ ṣe 100. Màmá olóríire, màmá tó jẹ́ pé ó fi gbogbo ara bá àwọn ọmọ ẹ̀ rìn nínú àdúrà. Mo dúpẹ́ fún Ọlọ́run fún ìgbésí ayé yín mà, torí ìyá tó fi ìfẹ́ hàn fọ́mọ ni, ìyá tó mú wá ojú Ọlọ́run ni, ìyá tó yẹ pé kò fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe ní gbogbo ìgbà lórí ayé àwọn ọmọ àti lórí ayé wọn. Ẹ ti ṣiṣẹ́, ẹ ti rìtáyà, ṣùgbọ́n ẹ tired láti máa sin Ọlọ́run, ẹ ń wá ojú Ọlọ́run ní gbogbo ìgbà. Lórúkọ Jésù, ẹ ti rí ojú Ọlọ́run ní ire. Lórúkọ Jésù, ẹ ò ní rí níbi. Lórúkọ Jésù, ayọ̀ yín á dalẹ̀ lórí gbogbo àwọn ọmọ yìí. Lórúkọ Jésù, àwọn àbúrò mi gbogbo yẹn, lórúkọ Jésù, wọ́n ti di ńlá, wọn ò ní lọlẹ̀. Lórúkọ Jésù, ẹ ó bá wọn rìn pẹ́pẹ́pẹ́, àtọmọ ọmọ,
àtọmọ ọmọ àtaya ọmọ àtọkọ ọmọ àti gbogbo wọn pátápátá. Ire wọn tó ṣojú ẹ̀mí yín kò ní díbàjẹ́. Lẹ́ẹ̀kan sí mú kí n kú oríire mọ́mì, ẹ kú ayọ̀ ọjọ́ òní, ẹ̀yin lọ́lọ́pẹ́, ẹ̀yin lọ́pẹ́ yẹ, ẹ̀yin gangan ni. Mú kí yín many happy returns, ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ nínú àlàáfíà o lórúkọ Jésù. Orúkọ mi ni dókítà Olúwayẹmisí Pópóọlá. Mo gbàdúrà ìgbésókè àti àlàáfíà Ọlọ́run kó jẹ́ tiyín, àlàáfíà Ọlọ́run yóò wà pẹ̀lú yín, ẹ ní fàìsàn lùgbà, ayọ̀ lẹ máa fi lò yókù ayé yín, ìdùnnú lẹ máa fi lò lórúkọ Jésù. Congratulations mommy, many happy returns for today. Happy birthday mommy, ìyá yín ká abáríkà ẹ̀ní ẹ̀mí yín á ṣọ̀pọ̀ ọdún láyé, inú yín á dùn, ayọ̀ yín á fún lórúkọ Jésù. Mommy, I'm so happy for you. Your 80th birthday is not a joke. We thank God for saving you through. Láti ìgbà tẹ́ ti wà láyé títí di wákàtí Ọlọ́run tẹ́mi yín sí, ẹ wà láàyè tún wà láàyè ara yín. Inú wa dùn gẹ́gẹ́ bí ẹbí, gẹ́gẹ́ bí ọmọ, gẹ́gẹ́ bí ọkọ ọmọ, inú gbogbo wa ló dùn fọjọ́ ìní fún yín. Ẹ ó túbọ̀ máa dàgbà sí lórúkọ Jésù, ẹ̀ ní dàgbàyà lórúkọ Jésù. Gbogbo nǹkan tẹ́ ti ṣe kò ní bàjẹ́ lójú ẹ̀mí yín, gbogbo nǹkan tẹ́ ti kójọ lójú ẹ̀mí yín kò ní lọ lójú ẹ̀mí yín. Ẹ̀mí á ṣọ̀pọ̀ ọdún láyé, ẹ ti ṣe tọdún yẹn, ẹ tún ṣe tọdún tó ń bọ̀ lórúkọ Jésù. Ẹ ní dààmú lórí ẹnì kankan wa, ẹ ní mọ bójì ọmọ, ẹ ní fojú sunkún ọmọ, ẹ ní fara gbàrúwẹ̀ àtọmọ ọmọ, ẹ ní fojú sunkún ẹnì kankan wa lórúkọ Jésù. It shall be well with you. You will enjoy the rest of your years in good health and wealth in the mighty name of Jesus. Inú wa dùn mọ́mì, abáríkà ẹ̀ní, ayọ̀ yín á kún dalẹ̀, àtọkọ ọmọ àtaya ọmọ, ẹ ní mọ bójì ẹnì kankan wa lórúkọ Jésù, àtàwọn ọmọ yín ẹ ní bọ bójì wọn lórúkọ Jésù. Happy birthday ìyá yín ká, ìyá ẹ̀. I love you so much. The legacy you gave us is still living in us, and we are working in it. We thank God for your life. We the children, we are so happy for having you as our mother. If there's another coming back again, you are going to be my mother. You are still going to be my mother if there's reincarnation. I love you, mommy, from the bottom of my heart. I love you, and I say happy birthday. Ìyá ni wúrà iyebíye tí a kò lè fowó rà, olóyún mi fóṣù mẹ́sàn-án, ó pọ́n mi fọ́dún mẹ́ta. Ìyá ni wúrà iyebíye tí a kò lè fowó rà. Mommy, I love you. Ìyá Yínká, I love you. Ìyá Tóyìn, I love you. Ìyá Kẹ́mi, I love you. Ìyá Ṣadé, I love you. Ìyá Dèjì, I love you. Ìyá Sunday, I love you. God bless you. Happy birthday. Bẹ́ẹ̀ ni o, wọ́n ní lórúkọ gbogbo aláṣẹ ilé iṣẹ́ Oore Ọ̀fẹ́ tẹlifíṣàn, èmi olóòtú ètò Ìrírí Lágbà, mo wá ń kí ẹ̀yin ìyá wa pé ẹ kú oríire ọjọ́ ìbí. Kò tán síbẹ̀ o, ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ìyá wa elder Mrs. Eunice Bosede Ogunrinde sì tẹ̀síwájú sí i. Lágbára Ọlọ́run, nígbà tó bá fi máa di ọ̀sẹ̀ tó ń bọ̀, a ó mú ìpele kejì wá sí etí ìgbọ́ yín. Ẹ̀yin èèyàn wa nú ilé, mo ní kó tó dìgbà náà, mo gbà á ládùúrà pé Ọlọ́run ò ní fi eléyìí ṣàṣemọ́. Oore ọ̀fẹ́ Ọlọ́run àti àánú rẹ̀ yóò jẹ́ títú agbára gbogbo wa. Ó dìgbà kan náà. Ìrírí lágbà o, ìrírí lágbà o, dákun tẹ́tíyé ọgbọ́rọ̀ àgbà o. Àní bóyá súnmọ́ bí wá gbọ́rọ̀ lẹ́nu àgbà o. Oore Ọ̀fẹ́ TV ló tẹ́ pẹpẹ ètò yẹn wò. Àní èdè ń bẹ, àṣà ń bẹ, ìrírí wà ní sẹpẹ́. Atọ́kùn ètò yìí o, Olúwatóyìn Adéníkẹ́. Ìrírí lágbà o, ìrírí lágbà o, dákun tẹ́tíyé ọgbọ́rọ̀ àgbà o. Ìrírí lágbà o, àní ìrírí lágbà o, dákun tẹ́tíyé, dákun súnmọ́ bí ọgbọ́rọ̀ àgbà o.